Ìwé Kọ́ríńtì kínní orí 6. Ẹnikẹ́ni nínú yín tí ó ní ọ̀rọ̀ kan sí ẹnìkejì rẹ̀ a gbọ́dọ̀ pè ní ẹjọ́ níwájú àwọn aláìṣòótọ́, kí ó má sì jẹ́ níwájú àwọn ènìyàn mímọ́. Ẹ̀yin kí ó mọ̀ pé àwọn ènìyàn mímọ́ ni yóò ṣe ìdájọ́ ayé. Ǹjẹ́ bí ó bá ṣe pé a ó ti pasẹ̀ yín ṣe ìdájọ́ ayé, ẹ̀yin a ṣe aláìyẹ láti ṣe ìdájọ́ àwọn ọ̀rọ̀ tí ó kéré jùlọ. Ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì? Mélòó mélòó ni ohun tí í ṣe ti ayé yìí? Ǹjẹ́ bí ẹ̀yin ni yóò bá ṣe ìdájọ́ ohun tí í ṣe ti ayé yìí, ẹ̀yin á yan àwọn tí a kò kà sí rárá nínú ìjọ ṣe onídàájọ́. Mo sọ èyí fún ìtìjú yín. Ó a lè jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ọlọ́gbọ́n kan nínú yín tí yóò lè ṣe ìdájọ́ láàrin àwọn arákùnrin rẹ̀. Ṣùgbọ́n arákùnrin ń pe arákùnrin ní ẹjọ́, àti èyí ni níwájú àwọn aláìgbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí àbùkù ni fún yín pátápátá pé ẹ̀yin bá ara yín ṣe ẹjọ́. Èéṣe tí ẹ̀yin kò kúkú gba ìyà? Èéṣe tí ẹ̀yin kò kúkú jẹ́ kí ara ẹ̀yin jẹ? Ṣùgbọ́n ẹ̀yin ń jẹni níyà, ẹ sì ń rẹ́ni jẹ, àti èyí ni àwọn arákùnrin yín. Ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Kí a má tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè, tàbí àwọn abọ̀rìṣà, tàbí àwọn panṣágà, tàbí àwọn aláìlera, tàbí àwọn tí ń fi ọkùnrin bá ara wọn jẹ́, tàbí àwọn olè, tàbí àwọn olójúkòkòrò, tàbí àwọn ọ̀mùtí, tàbí àwọn ẹlẹ́gàn, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn nínú yín sì ti jẹ́rí, ṣùgbọ́n a ti wẹ̀ yín nù, ṣùgbọ́n a ti sọ yín di mímọ́, ṣùgbọ́n a ti dá yín láre ní orúkọ Jésù Kristi Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Oúnjẹ fún inú àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ. Ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè, bí kò ṣe fún Olúwa, àti Olúwa fún ara. Ṣùgbọ́n Ọlọ́run tí ó jí Olúwa dìde yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni ara yín ń ṣe? Ǹjẹ́ èmi ò ha mú ẹ̀yà ara Kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Kí a má rí. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ mọ́ àgbèrè di ara kan, nítorí tí ó wí pé àwọn méjèèjì yóò di ara kan? Ṣùgbọ́n ẹni tí ó dàpọ̀ mọ́ Olúwa di ẹ̀mí kan. Ẹ máa sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ó wà ní òde ara, ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe sí ara òun tìkára rẹ̀. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run? Ẹ̀yin kì í sì ṣe ti ara yín, nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà ẹ yìn Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run.